Yorùbá, Yorùbá o, ọmọ Oòduà àsìkò tó láti ṣera wa lọ́ṣọ̀ọ́. Bí a bá lóyún, ká rántí ẹ̀rí ńlá. Bí a bá jagun, ká rántí ẹ̀rí ńlá. Ọjọ́ kan lákòókò yóò wá ọkàn lẹ́yìn ẹni ọmọ. Ẹni ṣe rere aṣọ pẹ́, ẹni ṣe kábàámọ̀ dandan ní Yorùbá. Yorùbá o. Yorùbá o, ọmọ Oòduà àsìkò tó láti ṣera wa lọ́ṣọ̀ọ́. Yorùbá. Àṣà tó padà wálé. Àwọn àpọ̀wọ́ òsì ju ilé bàbá tó bí wa lọ́mọ. Ayé bára wa jà mọ́ òwe, Oòduà gbè wá. Yorùbá. Ọmọ Oòduà àsìkò tó láti ṣera wa lọ́ṣọ̀ọ́. Yorùbá. Alájọ bí àgbèrè o. Alájọ bí àgbèrè o. Ẹ̀pìn. Alájọ bí àpèjì lẹ́jọ́. Alájọ bí àpèjì lẹ́jọ́. Ìkà àpò ní kàbó pẹ́ bóyá. Pín. Ó kù díẹ̀ kó pé nọ́mbà tí mò ń fẹ́ ká bẹ̀rẹ̀. Ìkà àpò ní kàbó pẹ́ bóyá. Ìkà àpò ní kàbó pẹ́ bóyá. Ìkà àpò ní kẹ̀kó pẹ́ bóyá. Ìkà àpò ní kẹ̀kó pẹ́ bóyá. Ìkà àpò ní kàbó pẹ́ bóyá. Pín. Ìkà àpò ní kàbó pẹ́ bóyá.
ìkà kò ní kà bó pẹ́ bóyá. Ìkà kò ní kà bó pẹ́ bóyá. Ìkà kò ní kà bó pẹ́ bóyá. Ẹ wo ẹ jẹ́ ká lọ kọ áńtẹ̀mù wa. Ẹ jẹ́ ká kọ áńtẹ̀mù wá 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 ká dẹ̀ bẹ̀rẹ̀ tó wá. Polówó áńtẹ̀mù. Okay, I got you at last. Anthem. Ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti bá wa bẹ̀rẹ̀ ètò láti àárọ̀. Gbogbo ẹ̀yin tí ẹ dúró tì wá tẹ́ sọ pé dandan ni o àfi tí Yorùbá bá bọ́ lóko ẹrú yìí. Èmi dúpẹ́ o, mo mọ̀ lóore, mo dẹ̀ dúpẹ́ fún àdúrótì yín. Tí ẹ dúró ti ọmọ yín tí ẹ lójú òní ti gbogbo wa papọ̀, ojú òdẹ̀ ní ti wá. Ẹ bá wa pín ètò yìí tá a fẹ́ sọ lẹ́ni tó ṣe kókó tó ṣe pàtàkì ni tí mo fẹ́ kí gbogbo wa dì mú wọ inú ọdún tuntun. Àwọn nǹkan tí mo fẹ́ ká dì mú tí mo dẹ̀ fẹ́ ká ṣiṣẹ́ lé lórí òun ni mo fẹ́ wá gbé jáde lénìí. Torí pé kí dẹ̀ ni Yorùbá ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bẹ́ẹ̀ imú ẹlẹ́dẹ̀ a máa wọ ọgbà. Ṣé rí ibi tí ọ̀rọ̀ dé dúró lénìí? Mo sọ ọ̀rọ̀ kan ní bí ọdún kan sẹ́yìn. Mo ló yẹ kí Yorùbá ní àpérò tó tọ́, àpérò tó jọjú. Ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì àbí mẹ́ta sẹ́yìn, àwọn Niger Delta wọ́n ṣe àpérò kan, àpérò tó jọjú tó mọ́yán lórí tó múnádóko, òun ni wọ́n ṣe ní Niger Delta. Ọmọ wọn tó jẹ́ gómìnà wà ń bẹ̀, ọmọ wọn tó jẹ́ sẹ́nétọ̀ tó wà ń bẹ̀, ọmọ wọn tó wà ní rẹ́ẹ̀pù wà ń bẹ̀, ọmọ wọn tó jẹ́ mínísítà wà ń bẹ̀, ọmọ wọn tó jẹ́ traditional ruler tó jọba ó wà ń bẹ̀. Oníkálukú wọn dẹ̀ sọ ẹ̀dùn ọkàn wọn nínú Niger Delta Summit tí wọ́n ṣe ní Yenagoa. Tí àwọn ẹ̀yà yìí bá lè ṣe summit wọn tí wọ́n jọ fohùn ṣọ̀kan, in tí ọ̀rẹ́ tó pọ̀jù ní wọn sọ ni pé àwọn fẹ́ dá dúró káwọn dá resources wọn control láyé ara wọn. Àwọn gómìnà wọn wà ń bẹ̀. In tí àwọn gómìnà wọn sọ ni wípé kò sí nǹkan tó burú tí wọ́n bá sọ pé àwọn fẹ́ dá dúró, ṣùgbọ́n àwọn bẹ̀ ìjọba àpapọ̀ pé kó dá Nàìjíríà padà sí regional government, kó dẹ̀ fún àwọn láàyè káwọn lè dá dúró gẹ́gẹ́ bí region kan, káwọn lè control ìjọba ara wọn, káwọn lè fúnra wọn control resources wọn.
in tí gómìnà wọn sọ jáde lẹ́nu nìyẹn. Èmi wo summit yẹn mo wo live. Ní ètò tí scheme. So gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe, àwọn summit kan wà tẹ́ ṣe nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ rí tó jẹ́ pé ìyẹn náà pè ní summit ìsọnù ni, àpérò ìsọnù, àpérò ìdọ̀tí, àpérò ní ti yẹ̀yẹ́ òun lẹ̀ ṣe rí. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní leaders wa tẹ́ sọ pé pé summit tẹ́ pé summit èké ni, summit irọ́ ni. Yorùbá máa ń pòwe kan, ó ní a kì í fárí lẹ́yìn olórí. Inú ìmórí náà lè gbọ́ ẹ̀tùn àbíkèrè ní pòwe náà àti náà ká. Nígbà tí ẹ bá dúró tẹ́lẹ̀ fẹ́ ṣe summit, gbogbo àwọn tó yẹ kó wà involve nínú summit yẹn, ǹjẹ́ gbogbo wọn lẹ carry along? Ǹjẹ́ gbogbo wọn ló wà aware of that summit? Ǹjẹ́ àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tó yẹ kẹ́ ẹ fi ọ̀rọ̀ lọ, ǹjẹ́ ẹ fi ẹ̀tanú sí, jẹ́ gbogbo wọn lẹ carry along pátápátá? Ẹ pín o, ẹ̀yin tí YouTube ẹ share message ẹ mọ̀, ẹ̀yin fúnra yín mọ̀ pé message tí n bá mú wá mo máa ń rí ìdí kó tó di pé mo wá sọ̀rọ̀. Ẹ pín, ẹ share, ẹ jẹ́ káwọn èèyàn wò ó, kán dẹ̀ di sẹ́ǹsì tó wà nínú ẹ̀ mú, ká má ro ti nonsense tí ó wà ńbẹ̀. Now, mo kọ ìwé kékeré kan síta ńgbà kan, mo fi sórí ayélujára, mo bẹ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Mo ní àkókò ti tó tẹ́ gbọ́dọ̀ pé àpérò tó jọjú tó yarantí. Nígbà tí mo kọ ìwé yìí, á ti lé ní ọdún méjì, mi ò tí bẹ̀rẹ̀ sí ní wá sórí afẹ́fẹ́ wá sọ̀rọ̀. Mo ní Yorùbá ẹ pé àpérò tó jọjú. Kẹ́ ẹ bára yín sọ̀rọ̀, mo dẹ̀ nóòtì nínú ìwé tí mo kọ yẹn, mo sọ àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n máa pè. Mo ti wá padà sórí ẹ̀ ń sìn. Torí a gbọ́ pé wọ́n náà ṣe summit kan gbà yẹn. Summit tẹ́ ṣe tẹ́ ẹ̀ fún àwọn ọmọ Yorùbá láyè kó débẹ̀. Tó jẹ́ pé ẹ̀yin kan lẹ kóra yín tọ́tẹ́ lẹ ṣe summit. Tẹ́ ẹ bá dìídì fẹ́ ṣe summit gidi, àpérò gidi, ẹ máa mú ẹlẹ́yàmẹ̀yà kúrò nínú ẹ̀ ni. Tó jẹ́ wípé àtẹni tó dáa, àtẹni tí ò dáa, gbogbo wọn lẹ́jọ́ máa jókòó tẹ́jọ́ máa ṣe àpérò. Ṣùgbọ́n olóyìnbó máa ń pòwe kan, wọ́n ní majority carry the vote. Nínú àpérò yẹn, nínú àpérò, tí oníkálukú bá sọ, àwọn tí ọ̀rọ̀ wọn bá tà jù, tí ọ̀rọ̀ wọn wọlé jù, tàbí tí wọ́n jọ sọ sí ibì kan jù, àwọn náà lẹ máa mọ̀ pé dájúdájú eléyìí lẹ máa tẹ̀lé. Summit tẹ́ ẹ ṣe, summit rádaràda ni, kì í ṣe summit rárá. Summit táwọn Niger Delta ṣe, gbogbo ọmọ wọn tó ti ṣe àmì rí ló wà ńbẹ̀. Gbogbo ọmọ wọn tó ti rìtáyà nínú iṣẹ́ ológun, gbogbo wọn ló wà ńbẹ̀. Àwọn ọmọ wọn tó wà ní senate lọ́wọ́lọ́wọ́ wọ́n wà ńbẹ̀. Àwọn eléyìí tó ti ṣe senator sẹ́yìn wọ́n wà ńbẹ̀. Àwọn eléyìí tó ń jẹ gómìnà lọ́wọ́ wà ńbẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n dàbí ẹni wípé àwa Yorùbá, àwa ìran Yorùbá, a ti mú ẹ̀tanú lóríṣiríṣi àti gbé wọ gbogbo kan tá à ń ṣe. Tá a bá dé continue bẹ́ẹ̀, kò síbi tá à ń lọ. Yorùbá, summit tẹ́ ẹ ṣe, àpérò tẹ́ ẹ ṣe, àpérò ẹ̀gàn ni, àpérò yamayama ni. Náà mo wá mú àmọ̀ràn yìí wá. Àmọ̀ràn ni mo pè advice. Àwọn ìpele àwọn èèyàn tẹ́ ẹ gbọ́dọ̀ pè sí summit tá a fẹ́ ṣe, tó dẹ̀ gbọ́dọ̀ wáyé ní ọdún tá a fẹ́ wọ̀ yìí, nínú oṣù kìíní ọdún tá a fẹ́ wọ̀ yìí. Ó wá pẹ́ jù oṣù kejì, summit yìí gbọ́dọ̀ wáyé. Torí wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́. Ìpele àwọn èèyàn tó gbọ́dọ̀ wà ń bẹ̀ nínú summit yẹn kì í ṣe irú eléyìí tẹ́ ẹ lẹ́ẹ̀ṣe tí ò ní ìtumọ̀. Tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ host summit, àwa máa host, a máa ṣe.
àwa máa press button débi pé a ṣe summit yẹn. Now àwọn tó gbọ́dọ̀ wà nínú summit yẹn tó gbọ́dọ̀ ní representative nínú ẹ̀ kí n tó sọ ẹni tó yẹ kó pe summit yẹn jáde fún yín ẹni tó yẹ kó pè máa sọ fún yín mo ti kọ orúkọ ẹ̀ sílẹ̀. Now àwọn ìpele àkọ́kọ́ nínú summit yẹn àwọn ọba the traditional rulers tábàdẹ̀ ń sọ wípé àwọn ọba kì í ṣe pé gbogbo ọba Yorùbá ni kó darí wá bẹ̀ rárá. Yorùbá a ní àwọn sub-ethnics kankan àbí tribe kankan ní inú Yorùbá tájọ parapọ̀ tájọ jẹ́ Yorùbá bíi Àwórì ẹ jẹ́ kán mú ọba kan wá láti Àwórì land kó wá represent Àwórì bí àwọn Ẹ̀gbá ẹ jẹ́ kán mú ọba kan wá láti Ẹ̀gbá Ìjẹ̀bú ẹ jẹ́ kọ́ba kan dìde níjẹ̀bú gbogbo wa la mọ̀ pé Aláké ló ní Ẹ̀gbá kó wá represent àwọn Ẹ̀gbá Awújalè ló ní Ìjẹ̀bú kó represent gbogbo Ìjẹ̀bú Ọ̀yọ́ Aláàfin kí bàbá wa Aláàfin kó wà ń bẹ̀ Olúbàdàn ó gbọ́dọ̀ wà ń bẹ̀ wá sí Ọ̀ṣun ní Ọ̀ṣun state a ti mọ̀ pé Ọọ̀ni á wà ń bẹ̀ lọ́ṣun state àwọn Ìjẹ̀ṣà wà ẹ ti mọ̀ pé Ọ̀wá Òbòkú gbọ́dọ̀ wà ń bẹ̀ lọ́ṣun state Awújalè á wà ń bẹ̀ ẹ wá kọjá sóńdó state lóńdó state ẹ mú àwọn ọba kan láti Ìkálẹ̀ Ìlàjẹ àtàwọn ìjọ ẹ mú àwọn ọba kan láti bẹ̀ tó máa represent àwọn Àkókó wà ẹ mú ọba kan láti Àkókó tó máa represent àwọn Èkìtì ẹ mú ọba kan tàbí méjì Èkìtì kan ní gbogbo Èkìtì ẹ mú ọba kan láti Èkìtì tàbí méjì tá dúró fún gbogbo Èkìtì àwọn Ọ̀kún ẹ lọ mú ọba kan níbẹ̀ tá dúró fún gbogbo wọn ẹ lọ sí Kwara ẹ mú ọba kan níbẹ̀ ẹ ti mọ̀ pé ọba Ìlọrin ẹ ti mọ̀ pé kò ṣe tiwa ẹ ní wulẹ̀ yà sọ́dọ̀ ẹ mú ọba látinú àwọn ẹ̀yà Yorùbá tó wà nínú Kwara state ọba Ṣàó ojúlówó ọba Yorùbá ni Alápàdé ojúlówó ọmọ Yorùbá ni ọba kí lórúkọ ìlú tàti yà nígbà yẹn ọba Jẹ́bà ojúlówó ọmọ Yorùbá ni wọ́n ẹ mú kankan nínú wọn àwọn ìgbómìnà wà ń bẹ̀ ẹ mú ọba kan láti bẹ̀ kó wá ṣojú wọn that is ní abala àwọn traditional rulers ẹ̀yin èèyàn má ṣì mí gbọ́ o torí ẹlòmíà sọ̀rọ̀ ọjà ó tún ti ṣe tọba ó ti ṣe rárá mi ò bá ọba jà láti bẹ̀rẹ̀ mi ò dẹ̀ tí ì bá wọn jà up till now tí n bá ọba jà ọba gan mọ̀ pé mò ń bá wọn jà wọ́n á ti wọ́nà kan pa mí tàbí kan ti lé mi kúrò nílùú yìí so mi ò rẹ́dí àti bá ọba jà torí mò ń tẹnumọ́ mò ń tún sọ yìí pé àwọn fúnra wọn victim ni wọ́n àwọn gan fúnra wọn they are victim wọn ò lẹ́nu ọ̀rọ̀ that is àwọn number one people tó gbọ́dọ̀ wà nínú ẹ má bínú number one ni mo ti sọ fún yín yẹn àwọn gbogbo àwọn tó jẹ́ ọba so tẹ́ bá wo gbogbo bí mo ṣe sọ yẹn mọ̀ pé kì í ṣe gbogbo ọba la need l'Ondo state gbogbo ọba tó máa wá lè má ju ọba bíi mẹ́fà péré láti Ondo state bóyá lẹ́kìtì wọ́n lè má ju bíi méjì mẹ́ta ní àwọn Kogi wọ́n lè má ju méjì ní Kwara wọ́n lè má ju méjì ní Ọ̀yọ́ wọ́n lè má ju bíi márùn-ún mẹ́fà l'Ogun state wọ́n lè má ju bíi márùn-ún mẹ́fà lẹ́kọ̀ọ́ tó bá dẹ̀ wá dàbí pé ó fẹ́ mójú ṣáájú èmi sọ ni fún àwọn ẹ̀yà sí ẹ̀yà ni mo fi ṣe mi ò fi ṣe pé state by state kò sí tó jẹ́ state nílẹ̀ Yorùbá for now kò sí state Yorùbá yìí sí Yorùbá oníkálukú ló dẹ̀ ní ẹ̀yà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bàbá kan ló jọ ní gbogbo wa okùn kan ní gbogbo wa jọ so mọ́ òun dẹ̀ ni pé ọmọ Odùduwà ní gbogbo wa àwọn tó bá dẹ̀ sọ pé àwọn ò sọ ọmọ Odùduwà yìí àwọn náà mọ̀ ṣùgbọ́n mo mọ̀ dájú pé Yorùbá jọ ní gbogbo wa o so kíyàn dúró bẹ́ẹ̀ àwọn second person tó gbọ́dọ̀ wà nínú retreat yẹn I mean nínú àpéjọpọ̀ àpérò yẹn àwọn ní religious leader wa
àwọn olórí ẹlẹ́sìn gbogbo a sọ pé kí gbogbo pásítọ̀ wa ó ti yé wa bá ṣe máa ṣe. A ní kí gbogbo pásítọ̀ wa, ṣùgbọ́n a máa fún àwọn kan ní privilege tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ wà ńbẹ̀ bọ́n fẹ́ bọ́n kọ̀. Àwọn bí bàbá Adébóyè ó gbọ́dọ̀ wà ńbẹ̀, bàbá Adébóyè á wà ńbẹ̀, Winner á wà ńbẹ̀, CAN fúnra wọn Christian Association of Nigeria á wá jẹ́ Christian Association of Yorùbá Land. Yorùbá ẹ̀yàn ẹnìkan wá at least ní national ẹ máa ní vice chairman níyàn or vice president tó ṣojú gbogbo Yorùbá ẹ mú dìde láti represent CAN. Ẹni tó bá jẹ́ olórí fún gbogbo Catholic á wà lórí ìjòkó, ẹni tó jẹ́ olórí fún gbogbo Anglican Church á wà lórí ìjòkó, ẹni tó jẹ́ olórí fún gbogbo Methodist á wà lórí ìjòkó. Bẹ́ẹ̀ ṣe máa píkì wọn nìyẹn o. Ẹ wá kọjá sí ti mùsùlùmí torí mo sọ pé religious kò kan Christian nìkan. League of Muslim Affairs tó jẹ́ ti ilẹ̀ Yorùbá ẹni tó bá ń darí wọn chief imam of Yorùbá Land á wà lórí ìjòkó. Mi ò sọ̀rọ̀ chief imam Ìlọrin o, mo ń sọ chief imam of Yorùbá tó jẹ́ ti gbogbo ilẹ̀ Yorùbá ẹ mú wá sórí ìjòkó á wà ńbẹ̀. Ẹni tó ń darí Asarudeen ní gbogbo ilẹ̀ Yorùbá á wà lórí ìjòkó. Ẹni tó ń darí Zumratu Islamiyya ní gbogbo ilẹ̀ Yorùbá á wà lórí ìjòkó. Ẹni tó ń darí Nawarudeen Islamic Society á wà lórí ìjòkó. Ẹni tó ń darí èwo ló tún wà Darussalam á wà lórí ìjòkó. Ẹni tó ń darí Nasfat á wà lórí ìjòkó. Àtẹ̀lé tó kù tí mi ò rántí. Wọ́n á wà lórí ìjòkó láti ibi tí mùsùlùmí. Then ní ti àwọn oníṣẹ̀ṣe ọba Ògbóni gbogbo ilẹ̀ Yorùbá wà lórí ìjòkó. Ẹ pín ètò ìkílódé tó sàn sí ẹ ṣí ẹ̀ náà kí rẹ̀ máa jẹ́ kí máa rí love kí máa rí like yín kẹ̀dẹ̀ máa comment. Ibi tó bá yẹ tí mo ti ṣe mistake ẹ máa sọ. Ọgbọ́n ò pin síbì kan mo rò ó ni mo dẹ̀ ń sọ. Ẹ̀yin náà lè ní tẹ́ fẹ́ fi kún ẹ máa jẹ́ kí kọ́mẹ̀ntì yẹn kó máa jáde nínú kọ́mẹ̀ntì máa máa píìkì ẹ̀ mò ń wo kọ́mẹ̀ntì yẹn live máa máa píìkì ẹ̀ máa máa fi mọ́. Ọba Ògbóni káàkiri gbogbo state wọ́n á wà ń jòkó. Àwọn babaláwo tó ń dá ifá bíi bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn wọ́n gbọ́dọ̀ wà lórí ìjòkó. Bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn wọ́n wà lórí ìjòkó. So ìyẹn ní ti religious aspect gbogbo wọn ló gbọ́dọ̀ wà lórí ìjòkó nínú àpérò tá à ń sọ yìí. Àpérò tẹ́yìn ṣe kọjá lọ mélòó nínú àwọn tí mo dárúkọ wọ̀nyí lẹ pè tó wà ní ìjòkó. Point nìyẹn o kẹ́dìmú. Ìyẹn abala àwọn second set of people tó gbọ́dọ̀ wà lórí ìjòkó níbi àpérò yẹn nìyẹn. Ìkẹta àwọn tó gbọ́dọ̀ wà níbi àpérò yẹn àwọn political leaders a lè yọwọ́ wọn sẹ́yìn a lè sọ pé kí ni tí wọ́n ti jẹ́. Eléyìí tán ṣe ní Niger Delta gbogbo wọn náà wà ń bẹ̀ oníkálukú dọ̀ sọ máa ìdí ẹ̀. Àwọn political leaders tá a mean ni wípé àwọn ọmọ Yorùbá tó ṣe gómìnà rí bóyá nígbà ológun tàbí nísìnyí gbogbo wọn ló bá wà níjòkó. Gbogbo àwọn ọmọ Yorùbá tó ṣe gómìnà lọ́wọ́lọ́wọ́ gbogbo wọn láwà ń bẹ̀. Gbogbo àwọn ọmọ Yorùbá tó lọ fún sẹ́nẹ̀tì rí tí í ṣe gbogbo àwọn tó lọ sẹ́nẹ̀tì rí o àwọn tó dipò ńlá mú rí ní sẹ́nẹ̀tì tàbí tó dì mú lọ́wọ́lọ́wọ́ wọ́n á wà ń bẹ̀. Bí irú bàbá wa Teslim Fọlárìn á wà ń bẹ̀. Senator Boniface Ajayi tó jẹ́ deputy senate leader lọ́wọ́lọ́wọ́ á wà ń bẹ̀. Díméjì Bánkọ́lé tó ṣe speaker rí á wà ń bẹ̀. Patricia Ètè á wà ń bẹ̀ ọmọ Ọ̀yọ́ ni Ọ̀ṣun tàtún ni àti Gbàjà tó ń ṣe speaker lọ́wọ́lọ́wọ́ á wà ń bẹ̀. Mi ò wá mọ̀ bóyá wọ́n tún rọ́mọ ilẹ̀ Yorùbá tó tún ti dipò múrí ní National Assembly gbogbo wọn ló máa wà ń bẹ̀. Àwọn ọmọ Yorùbá tó ṣe mínísítà rí wọ́n á wà lápérò yẹn.
tó ti ṣe mínísítà rí tó sì wà láyé wọ́n á wà ń bẹ̀ eléyìí tó bá sì lè rìn tó sì lè sọ̀rọ̀ dáadáa wọ́n á wà ń bẹ̀ Olúfàlàyé á wà ń bẹ̀ torí pé ipò tó dì mú rí ó gbọ́dọ̀ wà lórí ìjókòó yẹn is a former secretary to the federation á wà ní ìjókòó. Àwọn olóṣèlú tá a mọ̀ pé wọ́n gbọ́dọ̀ wà ní ìjókòó nínú eléyìí tí mo sọ báyìí ti mọ̀ pé Tinubu ti fọ́ọ̀lì torí pé kí ni ó ṣe gómìnà rí ó ṣe sẹ́nétọ̀ rí á wà lára àwọn tá a jókòó nínú àpérò yẹn kò ní ṣaláì má wá nígbà tó nǹkan bá gbọ́ ṣé mo pé mò ń sọ eléyìí nígbà mi ti sọ ẹni tó máa pe àpérò yẹn fún yín màá sọ ẹni tá pe àpérò fún yín. That is in the aspect of our political leaders. Pín programu yẹn ti mú kí ọkàn mi rẹ̀wẹ̀sì. Pín ìrọwọ́ yín. Ó yá pín mo ti rí bó ti tó lọ bẹ́ẹ̀ yẹn. Kí ló dé? Mi ì sọ dáadáa àbí? Ọjọ́ gbogbo kọ́ lọ́dún. Àbẹ́mọ̀pọ̀ yẹ mú ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tó wà lábúrọ̀dù. Àtẹ̀yìntẹ̀ wà Nàìjíríà ó yẹ òdọ́dọ̀ yín ni. Gbogbo voice mi ló ti crack imú mi jó mi ni bí mo ṣe sọ̀rọ̀ ó ta mí burúkú ni. You don't even need to mention name. Thank you my brother Mohammed Rashidat àǹtí mi. Àwọn tó ṣe gómìnà rí mọ́ra wọn. So they must be in that event. Ìyẹn ní abala àwọn kẹta tó gbọ́dọ̀ wà nínú àpérò yẹn. Àwọn kẹrin àwọn ni captain of industries. Tá a bá sọ pé captain of industry ẹ̀yin fúnra yín ti mọ̀ wọ́n. Àwọn ọmọ Yorùbá tó jẹ́ oníṣòwò tó jọjú tó dẹ̀ rí ṣe nídìí òwò ṣíṣe wọn. Àwọn bíi Mike Adenuga á wà níbi àpérò yẹn. Alákìjà Fọlákẹ́ Alákìjà á wà níbi àpérò yẹn. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá á wà níbi àpérò yẹn. Dóyin tó ń ṣe pharmaceutical or whatever á wà níbi àpérò yẹn. Àwọn ọmọ Yorùbá tó hẹ̀dí Liver Brothers tàbí tó hẹ̀dí Cadbury gbogbo wọn ló máa attend níbi àpérò yẹn. Àtàwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan tọ́lọ́run kẹ́ tádẹ̀ mọ̀ pé àwọn eléyìí are successful people tí wọn ò dẹ̀ ní ju bíi mẹ́wàá lọ tó máa represent gbogbo elite wọn yẹn wọ́n á wà níbi àpérò yẹn. Ṣé mo pé mo ti ka àwọn èèyàn bíi mẹ́rin tán gbọ́dọ̀ wà níbẹ̀ tán gbọ́dọ̀ ní representative níbẹ̀. Now number 5 àwọn tó gbọ́dọ̀ wà nínú àpérò yẹn torí pé n ta fẹ́ lọ jíròrò ń bẹ̀ èyí tí oníkúlùkù tó gbọ́dọ̀ sọ máìdí ẹ̀ jáde ni kì í dẹ̀ ń ṣe àpérò ọjọ́ kan. Number 5 oríṣi àwọn èèyàn tẹ́ ẹ nílò níbi àpérò yẹn òun ni àwọn retired military officer wa bẹ̀rẹ̀ látòrí colonel sókè or at least bẹ̀rẹ̀ látòrí brigadier general títí wọ full time general tó ti rìtáyà tó dẹ̀ sí exist tó sì wà láyé tán ti kú tó jẹ́ ọmọ Yorùbá ojúlówó tí ò ń ṣe ọ̀dàlẹ̀ tí ò dẹ̀ kì í ṣe ọmọ àlè Yorùbá wọ́n gbọ́dọ̀ wà níbi àpérò yẹn as a retired general either you are a brigadier general you are major general you are lieutenant general you are full time general you must attend tó bá ti jẹ́ ọmọ Yorùbá tó ti rìtáyà. Then àwọn ọmọ Yorùbá tí wọ́n ń ṣàbù lọ́wọ́lọ́wọ́ nínú Nigeria Army wọ́n á send representative méjì àbí mẹ́ta wá tá represent wọn fún àwọn tó ń ṣàbù lọ́wọ́lọ́wọ́ ẹnìkan represent àwọn Army ẹnìkan represent àwọn Navy ẹnìkan represent àwọn Air Force láwọn tó ń ṣàbù lọ́wọ́ ni o ṣùgbọ́n àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì either you are a vice admiral or rear admiral or whatever admiral you must attend that summit o gbọ́dọ̀ wà níbẹ̀. Lẹ́yìn yẹn àwọn Air Force náà Air Vice Marshal or Commodore or whatever you must be in that summit
wàá wà ń bẹ̀, gbogbo yẹn ti mọ́ra yín. But àwọn tó máa yan representative wá ni àwọn tó jẹ́ pé wọ́n ń ṣàfù lọ́wọ́. Jẹ́ kí àwọn tó bá wà láàmì tó jẹ́ general tó ń ṣàfù lọ́wọ́ kán yan ọmọ Yorùbá kan wá tó mọ̀ pé kò ní ba ojú wọn jẹ́ níbẹ̀, kán yan wá kó wá ṣojú wọn. Kán yan àwọn Air Force kan yàn kan wá, àwọn Navy kan mú yàn kan wá. Ó di abala àwọn èèyàn 5 tí mo ti pè. The same thing ló wà applicable sí àwọn ọlọ́pàá and all other security agencies tó wà. Àwọn tó bá di top post mú nínú wọn la máa fún invitation tó dẹ̀ máa wá síbi summit yẹn. Like tabara ọmọ Yorùbá tó ti ṣe IG rí, Inspector General Police, mo mọ Tafa Balógun, mo mọ Ìhídẹ̀rọ̀, mi ò mọ̀ bóyá tó rọmọ Yorùbá tó ṣe rí, ó dà gbé Smith ṣe rí náà. Mi ò wá, ẹ má bínú, mi ò fi ìrọ́kúrò Smith, mi ò mọ̀ bóyá ó ṣe wà láyé àbó ti kú. Mo mọ̀ pé ọmọ Yorùbá kan náà ń jẹ́ Smith, òun náà ṣe rí. Tafa Balógun mo mọ tiẹ̀, mo dẹ̀ mọ Ìhídẹ̀rọ̀, ọmọ Yorùbá ni àwọn méjèèjì wọ́n wà lórí sitting níbi àpérò yẹn. Then tabara ọmọ Yorùbá tó ti head di prison service rí àwà ń bẹ̀. Immigration tabara ọmọ Yorùbá tó ṣe rí, tó bá rí àwà ń bẹ̀. Tí ò bá sí, a lè rẹ́ni tó deputize rí tó wà lọ́mọ Yorùbá kó wá dúró fún ibẹ̀ yẹn. Custom service, a lè rọ́mọ Yorùbá tó ṣe rí, tí ò bá dẹ̀ sí, tó bá rẹ́ni tó deputize rí kán gbé kó wá represent ibẹ̀. Immigration, custom, road safety, gbogbo wọn yẹn bẹ́ẹ̀ kán mú àwọn tó bá ti head wọn nílẹ̀ Yorùbá rí kán jẹ́ kán wá represent tàbí tó deputize rí. Ìyẹn dúró, that is àwọn abala èèyàn 6 tó gbọ́dọ̀ wà nínú summit yẹn, kì í ṣe gbogbo wọn. By the time tẹ́ bá máa calculate tí mo sọ, one big hall ó tó wá ṣe gbogbo tá fẹ́ ṣe. But ayé dẹ̀ gbọ́dọ̀ wà fún everybody láti sọ̀rọ̀. So therefore, it will never be a day program. Mo ń bọ̀ bí ti dé. Lẹ́yìn yẹn, màá wá kọjá sórí àwọn youth. Oríṣiríṣi youth organization ló wà. Àwọn youth organization kan wà tó jẹ́ pé olóṣèlú ni wọ́n. They are political youth. What they want to eat kò jẹ́ kí wọ́n gbọ́n o. Ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n á pè wọ́n. Àwọn youth tó bá kórajọ tó ṣàṣọpọ̀ àwọn jẹ́ youth, bóyá Yorùbá youth ọ̀kìnní kan, Nigeria Yorùbá Conference of Youth ọ̀kìnní kan, á pè wọ́n wà lórí ìjòkó. Àwọn ojúlówó youth náà tó tún jẹ́ ojúlówó youth tó ń jà fún ìran Yorùbá, wọ́n á wà ní ìjòkó bákan náà. Irú àwọn youth tí irú èmi wà nínú ẹ̀, wọ́n á wà, mi sọ pé mo fẹ́ wà ń bẹ̀ o, wọ́n sọ pé tí irú èmi youth tí mo bá ń ṣe, ó yẹ kí ẹ mọ̀ pé youth tó bá gbọ́ lóṣèlú ṣe mi ò lè bá wọn ṣe pọ̀. For now, that is another point. Youth organizations from different areas, a gbọ́dọ̀ invite representative wọn, bó jẹ́ méjì ni kán mú yàn wá. Point kan nìyẹn o. Ó di abala àwọn 7 tí mo ti kà sílẹ̀ fún yín. 7 different body ni mo ti kà bẹ́ẹ̀ yẹn. Mi ò tí ì parí o. Àwọn tó gbọ́dọ̀ wà nínú àpérò yẹn. Máa wá, tí bá ti wá parí, máa wá sọ ẹni tó máa pe àpérò yẹn àti ohun tí wọ́n fẹ́ sọ nínú àpérò yẹn máa wá sọ fún yín. Number 8, àwọn tó gbọ́dọ̀ wà nínú àpérò yẹn, àwọn tó agitate fún Yorùbá nation tàbí tó pariwo fún self-determination, wọ́n gbọ́dọ̀ wà nínú àpérò yẹn. Ẹ má bínú. Àwọn tó pariwo fún Yorùbá self-determination, ẹ gbọ́dọ̀ invite at least 3 body nínú wọn kó wá. Àwọn body 3 tẹ́lẹ̀ máa pè ní wọn yóò ẹgbọ́n mi nínú àwọn agitators group. Ìlànà Ọmọ Oòduà wà ń bẹ̀. Bàbá Akíntóyè wà lórí ìjòkó. Yorùbá Global Directorate wọ́n á wà lórí ìjòkó. Àwọn Yorùbá media wọ́n á wà lórí ìjòkó. Tó bá wá ṣeé ṣe o, tó bá wá ṣeé ṣe,
a lè ráwọn bọ́dì míì tó wà ṣùgbọ́n wọ́n mọ bó ṣe máa bára wọn sọ̀rọ̀ tó ṣe máa kó representative tó bá yẹ kó represent wọn tó ṣe máa mú wá. dandan ni dandan ọ̀ranyàn ni wọ́n gbọ́dọ̀ wà ń bí àpérò yẹn. mo ti ń lo táìmù pọ̀ jù máa ṣàlàyé ẹ̀ fún yín tá a bá parí lè ní àparí ẹ̀ lọ́la. that is number 8. àwọn agitating groups ẹ gbọ́dọ̀ invite wọn kán wá represent ara wọn bẹ̀. àwọn náà sọ ìdí tó fi yẹ kí Yorùbá dá dúró tó fi yẹ ká pín wọn á sọ oníkálukú lá gbé opinion tiẹ̀ wá. It's a must. Number 9 ìyẹn òun ṣe issue àwọn sitting governors pátá àwọn gbogbo sitting governors mo ti sọ lẹ́ẹ̀kan gbogbo wọn ló gbọ́dọ̀ wà ń bẹ̀. àwọn tó ń ṣe governor lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ wọ́n á wà ń bẹ̀ wọn ò tiẹ̀ ní ṣaláì má wà ní. mò ń bọ̀ ó di number 9 o number 10 àwọn tó ẹ gbọ́dọ̀ pè àwọn non-governmental organization kọ̀ọ̀kan wà tẹ́ tún máa pè. àwọn àjọ tí òun ṣe ti ìjọba tí wọ́n dá dúró tí wọ́n rí sí ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn lóríṣiríṣi. ara àwọn NGO kan tó jẹ́ pé ọmọ obìnrin làwọn bá dúró. ara àwọn NGO kan tó jẹ́ wípé àwọn tó bá fìyà jẹ làwọn máa ń jà fún. ara àwọn NGO kan tó jẹ́ pé àwọn máa ń ró àwọn èèyàn lágbára tó bá kù díẹ̀ káàtó fún lágbára. different body like that. at least nínú àwọn NGO bẹ́ẹ̀ yẹn ẹ máa pe bíi 2 mẹ́ta. ẹ máa pe 2 tàbí 3 nínú àwọn organisation yẹn. so ìyẹn náà dúró bẹ́ẹ̀. number 11 àwọn ẹ̀yà tó jẹ́ 11 nínú àwọn tẹ́ ẹ gbọ́dọ̀ pè síbi ibi ṣíṣe yẹn òun ni àwọn celebrity. tàbádé ń sọ̀rọ̀ àwọn celebrity ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe máa pín ní abala ní. àwọn tó bá ń kọ orin hip hop ẹ mú ẹnìkan kó wá represent wọn tàbí 2 kó wá dúró fún wọn. àwọn tó ń kọ jùjú tàbí fújì ẹ mú èèyàn kan tàbí 2 kó represent wọn. àwọn tó ń kọ others Christian rather àwọn Christian musicians ẹ mú èèyàn kan tàbí 2 kó represent wọn. àwọn comedians tó jẹ́ tilẹ̀ Yorùbá èèyàn kan tàbí 2 á represent wọn. àwọn celebrity wọ́n mọ bó ṣe máa arrange tó máa send the representative wọn wá. they must. ìyẹn tún dúró ẹni tó sọ̀rọ̀ Àgbẹ̀kọ̀yà mo ṣì ń bọ̀ ń bẹ̀ ẹ má wọ́rì gbogbo wọn ni mò ń bọ̀ ń bẹ̀. so ìyẹn ní abala àwọn celebrity yẹn gbogbo wọn náà mọ bó ṣe máa arrange tó gbọ́dọ̀ mú representative wá síbẹ̀. they must be there. àwọn celebrity tó jẹ́ ọmọ Yorùbá ni mo ń sọ o mi ò sọ pé àwọn aráàta o. ìyẹn dúró. number 12 àwọn èèyàn tó gbọ́dọ̀ wà nínú àpérò yẹn àwọn unions. tá a bá sọ nípa union ó ti yé yín mi ò gbọ́dọ̀ máa ṣe atótónu lórí ẹ̀. ẹ understand nǹkan tí mo mean by unions. àwọn bíi ní a bá sọ̀rọ̀ NLC Nigeria Labour Congress wọ́n ní vice chairman àbí vice president tó jẹ́ ti Yorùbá tó wà ní Yorùbá zone. preferably àwọn NBA kan yan representative lọ Nigerian Bar Association tá a bá ní kán máa mú lẹ́yọlẹ́yọ bẹ́ẹ̀ yẹn wọ́n á pọ̀ kọjá àlà ṣùgbọ́n wọ́n lè fi ṣe ti oní ti NNC ti Yorùbá kán mú representative lọ wọ́n lè yan 2 tàbí 3 kó wá represent ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ pátápátá àwọn unions kan yan 2 kó wá ń bẹ̀ of which compulsory nínú àwọn tó fẹ́ wá of compulsory which Nigerian Bar Association must be among Yorùbá Bar Association or Nigerian Union of Lawyers. Yorùbá Union of Lawyers. Wọ́n gbọ́dọ̀ compulsory nínú àwọn tí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ máa rán wá. Nínú àwọn tó dẹ̀ máa rán wá dandan àwọn ẹgbẹ́ awakọ̀ gbọ́dọ̀ wà ńbẹ̀ dandan ni. Nigeria Union of Road Transport Workers. It's a must. They must be there.
lẹ́yìn yẹn wọ́n lè wá fáwọn tó bá wù wọ́n kún. Ó ti yẹ kó yé eyín ìdí tí mo fi sọ pé driver union gbọ́dọ̀ wà ń bẹ̀ àtàwọn Nigeria Bar Association, they must be there. Kò sí gbogbo ẹgbẹ́ tó kù tí ò ṣe kókó, but àfẹ́ wọ̀ntìrì ìwọ̀nba àwọn tó bá máa yàn wá yẹn kọ́ jẹ́ àwọn tó pọlọ wọn pé tán lè sọ̀rọ̀. That is fún ti àwọn union. Lẹ́yìn yẹn àwọn ẹgbẹ́ tó wà nílẹ̀ Yorùbá bíi socio-cultural groups tàbí socio-political group wá. Àìgbóyìnbó yìí má fi yà jẹ mí o. Ẹ bá mi pín díẹ̀ jọ, ẹ bá mi pín. Báǹkì don't come here and say rubbish o. Kì í ṣe mi ò ń ṣe Ọba Solomoni abala àwọn aṣẹ́wó, don't bring that. Bẹ́ẹ̀ ń ṣe Ọba Solomoni o, kò dákun o. Mi dẹ̀ ń ṣe sábọ́ọ̀dù o. So tá bá sọ àwọn ẹgbẹ́ socio-cultural groups lóríṣiríṣi nílẹ̀ Yorùbá, lára wọn ni Àgbẹ̀kọ̀yà tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan, lára wọn náà wà. Àgbẹ̀kọ̀yà á mú èèyàn wá. Àwọn Afẹ́nifẹ́re á rán yàn wá. Bàbá Professor Ayọ̀ Adébánjọ á wà lórí ìjókòó. Yorùbá Council of Elders wọ́n wà ńbẹ̀, wọ́n á rán yàn wá. OPC wọ́n á rán yàn wá. Yorùbá People Congress wọ́n á rán yàn wá. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú àwọn bẹ́ẹ̀ yẹn àwọn socio-cultural groups lóríṣiríṣi wọ́n á rán yàn tí wọ́n máa wà ńbẹ̀. Àwọn Afẹ́nifẹ́re wọn á mú tiwọn wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àti sọ àwọn traders tẹ́ ń sọ yẹn wọ́n ti fọ́ sí abala àwọn union tá à ń sọ lẹ́ẹ̀kan, ẹgbẹ́ àwọn so possibly àwọn traders wọ́n lè mú representative náà kan mú wá, but á wà lọ́ndà àwọn union tí mo sọ lẹ́ẹ̀kan. Èyí tó wá parí ẹ̀ tó jẹ́ number 14 tó parí àwọn tó gbọ́dọ̀ wà níbi àpérò yẹn, ó ní àwọn tí mò ń pè ní personalities, àwọn tí wọn ò ṣòṣèlú, tí wọn ò dẹ̀ ń ṣe captain of industry, tí wọn ò dẹ̀ kì í ṣe olórí ẹlẹ́sìn, tí wọn ò ṣe kankan ṣùgbọ́n tó jẹ́ pé èèkàn ni wọ́n nílùú. Irú àwọn bẹ́ẹ̀ yẹn ni òun ni Professor Wọlé Ṣóyínká ibẹ̀ ló fọ́ sí. Irú ibẹ̀ òun ni Chief Sunday Adéyẹmọ Ìgbòho ṣá fọ́ sí. Tó dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ á wà lórí ìjòkó. Irú àwọn bẹ́ẹ̀ yẹn, irú abala bẹ́ẹ̀ yẹn, irú bàbá wa Fálànà ibẹ̀ ló fọ́ sí. Àwọn ìlà pè ní personalities, wọn ò kì í ṣe oníṣòwò, wọn ò kì í ṣe òṣìṣẹ́ pọlitíkù, wọn ò dípò òṣèlú mú, wọn ò dẹ̀ ń ṣe captain of industry, ṣùgbọ́n bóyá nípa ìwé tàbí iṣẹ́ wọn wọ́n tayọ. Wọlé Ọlánìpẹ̀kun, bàbá Afẹ́ Babalọ́lá, gbogbo wọn yẹn náà gbọ́dọ̀ wà ńbẹ̀, personalities ni wọ́n yẹn. Àwọn náà máa wà lórí ìjókòó, they must talk. A fẹ́ gbọ́ lẹ́nu gbogbo wọn. Mo ń bọ̀ bí tí fẹ́ sọ. So ó jẹ́ bí mo ti fún yín ní àwọn 14. Ẹ̀yin tẹ́ ń wò mí, àwọn mélòó ló yẹ ká tún fi kún tá a fi kún? A máa ń péjọ ọgbọ́n ní àìpéjọ ọgọ̀. Pín prógrámù yìí wà láàyè, kò dẹ̀ sí wàhálà, á débi tó yẹ kó dé. Mo fẹ́ mú ní pọ́ìntì méjì o. Màá sọ ẹni tó yẹ kó pe ìpàdé yìí, màá dẹ̀ sọ tí wọ́n máa sọ nínú ìpàdé yẹn, màá sọ. Tí n bá ti wá ṣe yẹn tán, màá fàyè lẹ́fẹ̀ẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Ìṣèmọ̀ọ́sẹ́ gbọ́dọ̀ pè. Ẹni tó béèrè pé àwọn diaspora ńkọ́, kò sí bí àwọn diaspora ò ṣe ní síbẹ̀. Àwọn tó wà ní diaspora wọn ò ń ṣe association. Kò sí association of diaspora, association of this, association of that, except nínú àwọn ẹgbẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan, kò sí bí àwọn tó wà ní diaspora ò ṣe ní wá. Yorùbá Global Directorate, àwọn tó máa wá represent àti diaspora náà ti máa wá. Ìlànà ọmọ Oòduà bàbá Akíntóyè nìkan ò lè represent, ó di dandan ààrẹ ni tá wá láti Canada tàbí láti USA tó máa wá represent.
tá join bàbá Akíntóyè láti ṣe meeting yẹn. So ibi táwọn diaspora ti máa wọlé nìyẹn. Now mo wá fẹ́ kọjá sórí máa padà pè ní mo ṣe program láti parí ọ̀rọ̀ mi. Ṣé ẹ rí àpérò tí mo sọ yìí? Tí mo bá máa sọ ẹni tó yẹ kó pè fún ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ máa bínú pé why him? Tí ẹ mọ̀ pé mi ò dárúkọ Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo ti sọ ẹnìkan ń béèrè lọ́wọ́ mi ní oní ò dárúkọ ààrẹ ojúlówó ọmọ Yorùbá ni kò sí wàhálà ńbẹ̀. Ṣùgbọ́n ibi tó ń fọ́ sí ó ti fọ́ sí àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ní ilẹ̀ Yorùbá. Ààrẹ lẹ́gbẹ́ tiẹ̀ which is OPC or Yorùbá One Voice dandan ni ó gbọ́dọ̀ represent. Torí mo ti sọ àwọn ẹgbẹ́ tó bá wà nílẹ̀ Yorùbá wọ́n á mú aṣojú wá. Ààrẹ máa wà ńbẹ̀. Yàtọ̀ sí ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́jẹgbẹ́, Ààrẹ Ọ̀nà Kakanfò á wà níjòkó, á wà ńbẹ̀. Ẹ kò sí tó burú nú ẹ̀. Torí ẹ̀yin kan ti fẹ́ máa gbé mi lẹ́nu nìyẹn dẹ̀. Tẹ bá dẹ̀ ti ń gbé mi lẹ́nu, tí bá ti ń sọ̀rọ̀ jù inú lè máa bí mi. So ẹ má jẹ́ kí mo ti sọ mo dẹ̀ ti ṣàlàyé ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Mo ti ṣe àlàyé. Thank you very much. Another thing. Number 16. Mo ti ń ro látàárọ̀ ọkàn mi ò kàn lọ́bẹ̀ ni. Àwọn abala tó jẹ́ number 16 ó ní àwọn academicians or we call them educationists. Àwọn educationists or academicians wọ́n gbọ́dọ̀ ní representative. Àwọn tó dẹ̀ máa ṣe ni pé àwọn ANCOPS ẹgbẹ́ àwọn principal secondary school wọ́n á múyàn wá. Ẹgbẹ́ àwọn olùkọ́ headmistress primary school wọ́n á múyàn wá. Ẹgbẹ́ àwọn vice chancellors of secondary of universities and polytechnics wọ́n á mú àwọn representative wọn wá. Gbogbo àwọn ọmọ Yorùbá tó bá jẹ́ VC gbogbo wọn ló gbọ́dọ̀ wà níjòkó. Gbogbo àwọn ọmọ Yorùbá tó bá jẹ́ rector gbogbo wọn ló máa wà níjòkó. So abala yẹn ẹ má bínú ó sáré fò mí lọ́kàn ni mo ti kọ́ jáde bẹ́ẹ̀ yẹn. They must be there. So now mo wá fẹ́ kọjá sí ẹni tó yẹ kó pe ìpàdé yẹn àti ní tó yẹ kán sọ. Màá wá kọ́kọ́ sọ tí ó yẹ kí wọ́n sọ nínú àpérò yẹn. Ó ní màá kọ́kọ́ sọ kí tó wá sọ ẹni tó yẹ kó pe àpérò. Yorùbá o! Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní àwọn Niger Delta wọ́n ṣe àpérò. Wọ́n bára wọn sọ ìtàn pè lótìtọ́ ọ̀rọ̀. Nígbà tí àwọn tó jẹ́ political leaders wọn gan táwọn gan gbọ́n táwọn èèyàn sọ wọn ò ní choice but because of the office tó ń hold wọ́n sọ wọ́n ní tí Nàìjíríà bá fail àti restructure pé àwọn ò ní choice than to follow nǹkan tí àwọn èèyàn wọn bá ń fẹ́. Kí ni nǹkan táwọn èèyàn wọn fẹ́? Wọ́n láwọn fẹ́ dá dúró, àwọn fẹ́ dájọba ara wọn ṣe, àwọn fẹ́ control resources wọn. Ẹ má gbàgbé pé àwọn Hausa ti ṣerú ẹ̀ o. Arewa Consultative Forum wọ́n ti ṣerú ìpàdé summit tá à ń sọ yìí. Mi ò mọ̀ bóyá Ìgbò ti ṣe. Eléyìí tí Yorùbá ṣe fake ni. A gbọ́dọ̀ pé àpérò Yorùbá bo lẹ fẹ́ lọ. Sódìgbà tó bá délẹ̀ tán ni kẹ́ tó ṣe wá máa sá kàbàkàbà ni. Àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbèrò nínú àpérò yẹn nìyẹn. Mostly ṣé ká sì dúró sínú Nàìjíríà ni tàbí ká dá dúró láyé ara wa. Ẹ fi àyè fún gbogbo àwọn bọ́dì tí a sọ pé wọ́n gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. Ẹ jẹ́ kí olúkúlùkù sọ máìdí ẹ̀. Kó dẹ̀ sọ reasons. Ọbásanjọ́ kò rí reason sọ. Moreover gan tá bá ní ká wò ó tún sọ reason. Ó ní tóun máa jẹ́ tóun bá wà ní Nàìjíríà. Ó ló pọ̀ ju nǹkan tóun máa jẹ́ tóun bá wà nílẹ̀ Yorùbá lọ. Ó tọ́ ló dẹ̀ sọ. Torí tá a bá gba Yorùbá nation kò ní sáyè fún jẹgúdújẹrá. $60 billion owó iná ò ní disappear. Àwọn orílẹ̀-èdè kan wà tó jẹ́ pé tó o bá ṣe àṣemáṣe tó o náwó ìlú báṣabàṣa ìsádà kí wọ́n fúnra ẹ lọ para ẹ tàbí kí ìlú yẹn dá ẹjọ́ ikú fún ẹ pé o gbọ́dọ̀ kú tàbí ká sọ ẹsẹ̀ wọn gbére.
irú ẹ̀ máa ṣẹlẹ̀. Irú àwọn orílẹ̀-èdè bẹ́ẹ̀ wò wọ́n ẹ̀ẹ́dì bọ́n ṣe ń gòkè lójoojúmọ́, bọ́n ṣe ń develop lójoojúmọ́. Irú yẹn máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Òun ni bàbá yìí ò lè faramọ́, ìdí tó fi sọ òótọ́ fún yín nìyẹn wípé àrà tóun lè dá nínú Nàìjíríà òun ò ní lè dá ní ilẹ̀ Yorùbá tí Yorùbá bá jẹ́ orílẹ̀-èdè. Òótọ́ ni bàbá sọ, ẹ fọgbọ́n gbé, ẹ fòye gbé, ẹ mọ̀ pé òdodo ló sọ. Bí òde ẹ bá jà sí máìdí ènìyàn ó sọ, I dey understand. So bó ṣe jẹ́ nìyẹn nínú àpérò yẹn. Ṣé kí Yorùbá kó negotiate pẹ̀lú Nàìjíríà padà ká dúró ni, tàbí ká dúró láyé ara wa lọ́tọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè? Ní tá máa gbèrò níbẹ̀ nìyẹn. Tó dẹ̀ jẹ́ wípé ní ibẹ̀ yẹn majority must carry the vote. Tẹ́ bá gbé àpérò tí mo sọ yìí, tí ẹ bá compromise ẹ̀ tẹ́ gbé lórí òtítọ́ àti òdodo, tí àwọn tó pọ̀ jù ń bẹ̀ tán bá sọ wípé Yorùbá pé ká sì máa bá Nàìjíríà ṣe, máa hands up fún yín, máa hands up. Tó bá sọ pé kí Yorùbá sì máa bá Nàìjíríà ṣe, máa hands up. Nínú àpérò yẹn èmi díẹ̀ mọ̀ tó dá mi lójú wípé ẹ lè perú àpérò yẹn. Èyí tó pọ̀ jù nínú àwọn tó wà ń bẹ̀, ẹlòmíì wọn gan arojọ́ mọ́ra ẹ̀ lẹ́sẹ̀, afúnra ẹ̀ dájọ́, àtúnfúnra ẹ̀ arojọ́, àtúnfúnra ẹ̀ dá. Torí tán bá máa sọ jáde fúnra wọn fún eléyìí náà máa fúnra wọn lóògùn jẹ́ ń bẹ̀ wípé kí Yorùbá dá dúró. Ẹ ń pariwo restructure and the Nigerian government are not ready to restructure. So kí lẹ wá para yín fún, kí lẹ ń dààmú ara yín fún? Ìta fẹ́ sọ nínú àpérò yẹn nìyẹn. Now that Nigerian government is not ready for restructuring, what next? Ìta fẹ́ sọ nìyẹn. Kò sí nǹkan méjì tẹ́ gbọ́dọ̀ discuss ju security of Yorùbá land àti wípé bá a ṣe fẹ́ dá dúró, bá a ṣe fẹ́ dá dúró àti security of Yorùbá land. Tí ò dẹ̀ gbọ́dọ̀, mo ti sọ ṣáídà January or early February àpérò yẹn gbọ́dọ̀ wáyé. Kò sí ọmọ Yorùbá, gbogbo àwọn tó fọ̀ sí kàtígórì tí mo kà sílẹ̀ yìí wọn ò sí lọ́run alákejì, ayé ni wọ́n wà, ayé dẹ̀ ti lu jára. Ẹ jẹ́ kó tẹ̀ wọ́n lọ́wọ́. Invitation ẹ jẹ́ kó tẹ̀ gbogbo wọn lọ́wọ́. Ẹ lè send it via email, you can send it maybe hard copy or soft copy or whatever. Á tó wọn lọ́wọ́. Kò dẹ̀ sẹ́ni tó tóbi ju ìran Yorùbá lọ. Yorùbá ó tóbi ju bàbá lákù bàbá ẹnikẹ́ni lọ. Ó bá jẹ́ senate president, ó bá jẹ́ speaker, ó gbọ́dọ̀ sọ pé assignment kan ó dá ẹ dúró, kò ní jẹ́ kó wá sí summit yẹn tó bá fún ẹ. Tó o bá wá jẹ́ pé ògbóǹtarìgì ọ̀tá ìran Yorùbá ni ẹ, ó dẹ̀ gbọ́dọ̀ padà wá sílẹ̀ Yorùbá. Tó o bá padà wá máa sọ kò pa ẹ́, because Yorùbá ló rán ẹ lọ sí Àbújá yẹn. Yorùbá yẹn wá pè é pé kó máa bọ̀ kó wá attend the meeting either for 1 day or 2 days. Ó wá ní rárá olóòní wá, ó tó bẹ́ẹ̀. Tó o bá wá máa wulẹ̀ ìwá ilẹ̀ Yorùbá mọ́, tó bá wá máa lẹ̀ lóko pa ni, á pa ẹ́. Fáàtì tó wà ń bẹ̀ nìyẹn. Ọba o, political leaders o, anybody that day must be yasọ́tọ̀ fún ìran Yorùbá. Mo ti sọ dábẹ́ discuss bẹ́ẹ̀ yẹn o. Èyí tó wá ṣe pàtàkì jù tí màá fi wá fàyè lẹ̀ fún ẹ̀yin èèyàn mi láti pè wọlé bíi 3-4 call. Torí a ti lo táìmù wa gan, ó ti pẹ́, a ti lo táìmù gidi. Ta ló yẹ kó pe àpérò yìí? Ta ló yẹ kó pè? Tí a bá ní fi gbákanbọ̀kan nínú, tá a bá ní pe irọ́ ní irọ́ lórí òtítọ́ àti lórí òdodo, ẹni tó yẹ kó ṣe iṣẹ́ yẹn kó pe àpérò náà ó ní àrólé Oòduà, Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé Ọ̀ọ̀ni Ilé Ifẹ̀ fúnra ẹ̀ gan ti wà bias. Ó wà bias o, kò wà bias o, àrólé Oòduà la pè, òun ló máa pe àpérò yẹn. Kò wá ní dáṣẹ́, á wá join pẹ̀lú bàbá wa Aláàfin. Òun àtàláàfin gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀. Wọ́n gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ kán jọ ṣe iṣẹ́ tó yẹ kán ṣe. Àwọn ló gbọ́dọ̀ pe àpérò yẹn. Àwọn ló gbọ́dọ̀ jọ jíròrò
kọjọ mọ tó yẹ kán ṣe kán mọ àwọn lámọ venue kánjọ kán fi ìṣẹ̀ṣe tọ́ kán dá ifá sí àkókò àti ìgbà àti bó ṣe yẹ kán ṣe sí kán gbàdúrà sí kán ṣe gbogbo ẹ̀. mo wí èyí náà o mi ò ní ṣì sọ kò dẹ̀ ní padà sí mi lẹ́nu àmọ̀ràn ni mo pè ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àmọ̀ràn dẹ̀ ṣe ni mo advice ni. ìdí tí mo ṣe ń sọ eléyìí ni wípé n tí mo rí ẹ rí o tẹ́ ẹ bá dẹ̀ rí kí ni ìgbésẹ̀ yìí kí aburú yẹn má bàa délẹ̀ kó má bàa ba nǹkan jẹ́ kọjá àlà òun ni mo ṣe ń sọ̀rọ̀ ilé ìbáyìí sílẹ̀. dájúdájú tẹ́ ẹ bá pe àpérò yìí ó máa ní èso rere tá mú jáde o tẹ́ ẹ bá mọ̀ pé ogun ń bọ̀ èmi sọ fún yín pé ogun ń bọ̀ ogun kì í ṣe pé ó ń bọ̀ gan mọ́ ogun ti dé. tó máa surprise ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí ẹ pera yín ní adarí wa lẹ mọ̀ ipò ogun ti dé ogun ti wà ń bòde ẹ mọ̀. Rotimi Olayinka, please má bínú disabled people must supposed to be there but eléyìí tó wà lẹ́yìn kì í sọ̀rọ̀ òṣèlú la wá ṣe forget about àwọn abarapá yẹn play kì í ṣe politics kí ni wọ́n fẹ́ wá sọ kí ni abarapá fẹ́ sọ ńbẹ̀ lára àwọn lọ́ọ̀yà tó fẹ́ wá lè rábarapá ńbẹ̀ lára àwọn personality or whatever a lè rábarapá so it doesn't mean this is not political discussion it's about how Yorùbá will be free la fẹ́ sọ so reason tí o ṣe nídìí fún abarapá kankan nìyẹn so forget about them for now tí Yorùbá bá dá dúró tán there is a special program fún àwọn disabled rather program wà fún wọn so ìyẹn ni kẹ́ ẹ má ti gbé jáde ẹ jẹ́ kó wà níbi tó wà special ní tí mo fẹ́ kẹ́ discuss nìyẹn tí ẹ bá wá discuss nínú àpérò yẹn tẹ́jọ́ agree pé òkè Yorùbá máa dúró ni ẹ jẹ́ wàá tún fi sí time tẹ́ máa yan àwọn committee tábà yín design anthem yín tábà yín design owó tẹ́ fẹ́ ná tábà yín design irú ìjọba tẹ́ fẹ́ ṣe bóyá ẹ tún fẹ́ ṣe unitary government bíi ti Nàìjíríà ọ ẹ fẹ́ ṣe federalism bíi ti America ọ ẹ fẹ́ ṣe monarchy bíi ti Morocco ẹ̀yin lẹ́mọ̀ ẹ wá decide bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. ẹ jẹ́ ń ṣe ojú òpó yẹn lẹ̀ kẹ́ ẹ pè bọ̀ mo ti ṣe àlàyé àwọn tó gbọ́dọ̀ kópa ní àwọn. Power on. Bluetooth mode. ẹni tó gbọ́dọ̀ pé àpérò yẹn bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ni o àrólé Oòduà pẹ̀lú àjọṣepọ̀ Aláàfin Ọ̀yọ́ àwọn ni kò pé o àwọn ni kò dẹ̀ ná owó ẹ̀ tó bá kan owó níná gan mo jẹ́rìí àkàìmọ́ ọmọ Yorùbá tá gbowó èlò lẹ́fẹ́ ná kì í dẹ̀ ṣàpérò ọjọ́ kan ó lè jọjọ́ méjì ó lè jọjọ́ mẹ́ta ó lè tọ́jọ́ mẹ́rin. tèmi ni pé kí wọ́n ti rí nǹkan mú jáde ńbẹ̀ ẹ bẹ̀rẹ̀ sí ní pè bẹ́ẹ̀ yẹn mo ti ṣí ojú òpó lẹ̀ ẹ mọ̀ bá ti lo 1 hour already tí o ti bá ti retí in the next few minutes tí mi bá ti rí kán pè máa round it up ẹ tó bá fẹ́ sọ̀rọ̀ a máa fi sínú comment ẹ̀yin YouTube ẹ máa fi sínú comment tẹ́ bá fẹ́ sọ advice ẹ fẹ́ give ẹ máa fi sínú comment èmi lẹ́ni tí máa send message sí tó máa fi dọ́dọ̀ Aláàfin lọ́wọ́ kan mo lẹ́ni tí máa send ẹ̀ sí tó máa fi dọ́dọ̀ Ọọ̀ni Ifẹ̀ lọ́wọ́ kan tó bá ṣe é ṣe Ọọ̀ni Ifẹ̀ gan wò mí bí mo ṣe ń ṣe program lọ́wọ́ yìí mo ń rò ní omi ò mọ̀ bóyá ń wò ó mo ń sọ ni o tó bá ṣe é ṣe ó ṣe é ṣe kó máa wò mí bàbá wa lẹ jẹ́ tí ọmọ bá ń sunkún sí bàbá lọ́rùn abiyamọ atara chacha àti èsùn ẹkún you are not for Tinubu Ọọ̀ni àrólé Oòduà Ọ̀jájá ọmọ fìdípọ̀ tẹ̀mọ́lẹ̀. You are not for Tinubu. You belong to nobody and you belong to everybody in Yoruba land. Ọọ̀ni.
Tinubu is a person, he's a single person. You love him, I love him too. Ṣùgbọ́n kò ju gbogbo wa tó kù lọ. Yorùbá people need you, man. Kábíyèsí. Yorùbá ń wá yín, a nílò yín. Èèyàn ò kì í dédé jọba. Ọlọ́run ló di ọba ládé látòkè ni. Ààrẹ ní tá a gbé dé ìpẹ̀bí tí wọ́n sọ pé láyé eléyìí ò lè jẹ́. A ti máa wú adé yẹn bí eléyìí, wọ́n á ní kò tọ́ sí. Ọlọ́run ò dé ládé ni. Ẹni tí Ọlọ́run bá dé ládé ló máa ń jọba. Ẹni tí Ọlọ́run dé ládé ló ń jọba. Ọlọ́run ti yàn yín kẹ́ ẹ tó dọba, ó ti sọ yín dọba. Ẹ gbọ́dọ̀ dìde fún ìran Yorùbá. Bàbá mi ẹ gbóhùn sókè, à ń gbọ́ yín. Eléyìí tẹ́ fi ń gbọ́ wa yẹn ẹ yí sísàlẹ̀ díẹ̀. Báwo ni ìránṣẹ́ yẹn ṣe fẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ tí mẹ́nu bá? Ẹ máa sọ̀rọ̀ yín, à ń gbọ́ yín. Àgbọ́ bàbá mọ́ o. Nǹkan tí mo sọ. À ń gbọ́ yín sẹ́, à ń gbọ́ yín, ẹ máa sọ̀rọ̀. Ó ti dá sí yẹn. Òun ni wípé báwo ṣe ìṣẹ́ṣẹ́ ọ̀ọ́ni rẹ̀. Ó fẹ́ sì kọ́kọ́ ìgbésẹ̀ yẹn kíákíá. Mo ti sọ èmi mọ àwọn tí mo lè sẹ́ndì sí. Ìwọ tó bá dẹ̀ mọ̀ pé o ní ọgbọ́n tó lè dá tí mẹ́sẹ̀gì yìí tó fi lè dọ́dọ̀ Ọọ̀ni kíákíá tètè wá kọ́pì ẹ̀ kó sẹ́ndì ẹ̀ sí wọn kan wò ó. Mi ò bú Ọọ̀ni o, bàbá tèmi ni. Tí mo bá bú Ọọ̀ni ọmọ àlè ni mí. Mi ò tó bẹ́ẹ̀ kó gba ẹnu mi. Mo dúró sórí òtítọ́ tèmi. Bàbá tèmi ló jẹ́. Tí mo bá bú, mo bú bàbá ńlá. Omi ajẹ́pọ̀ máa lè ní mo jẹ́. Èmi sọ fún ẹ pé Tinubu ò tóbi ju gbogbo àwa tó kù lọ. Yorùbá nílò yín làwọn sì tẹnu mọ́. Yorùbá nílò yín. Kò ní kọ̀, kò tiẹ̀ gbọ́dọ̀ kọ̀. Àfi tó bá fẹ́ kí ìran Yorùbá parun. Torí bàbá wa Ọọ̀ni fúnra wọn mọ̀ yín pé ogun ti débodè. Wọ́n mọ̀. Wọ́n mọ̀ pé ogun ti débodè. Ẹ ṣeun dádì. Ẹ jẹ́ kí ẹ ṣeun bàbá mi. Ẹ jẹ́ ká pè wọlé, ká tètè round up. A ti lò more than, a ti lò ju 1 hour báyìí. So orí ọ̀fẹ́ pé ń tà ń sọ ó ṣe kókó mi ìdẹ̀fẹ́ ká ṣẹ́kù dọ́là. Tábà máa sọ̀rọ̀ lé lórí lọ́la kan máa brush ẹ̀ fáwọn tí ó ti gbọ́ ni. Ẹ̀yin tẹ́ ẹ bá lè copy message yìí tí Ọọ̀ni á fi gbọ́, ẹ send ẹ̀ sí, ẹ jẹ́ kó rí gbọ́. Ẹ send ẹ̀ sáláàfin. Ìjà ọdún bọ́dún tí wọ́n ń jà kó dópin. Thank God báwọn méjèèjì ò tiẹ̀ jà. Ọmọ àti bàbá ni. Ẹ jẹ́ ká kúrò lórí ẹ̀. Ẹ̀yin tẹ́ bá mọ bó ṣe lè dọ́dọ̀ Aláàfin tó ṣe lè dọ́dọ̀ Ọọ̀ni, ẹ jẹ́ kó débẹ̀. Bóyá èèyàn bíi 5 sẹ́ndì ẹ̀ sí Ọọ̀ni, èèyàn bíi 10 sẹ́ndì ẹ̀ sí Aláàfin, wọ́n á ṣe kọ̀ọ̀kan lé lórí. Nígbà tí wọ́n bá gbọ́n tí mo sọ, wọ́n mọ̀ pé mi ò bàbá tiwa ni wọ́n jẹ́. Àìdìde wọn fáwa ló dùn àwa. Ẹ lè dìde kíjọba kan lóun fẹ́ yọ yín lóyè, wọn ò bí dá ápú ilẹ̀ tó mọ́. Ta ni wọ́n? Ilẹ̀ Yorùbá yàtọ̀ sílẹ̀ Haúsá. Ẹnìkan sọ̀rọ̀ oníjẹ̀mọ́ yọ ọba Kánò ní kí ló tẹ̀yìn ẹ̀ jáde. Ọba Kánò yàtọ̀ sọ́ba ilẹ̀ Yorùbá. Ó lójú ọba tó lè yọ ilẹ̀ Yorùbá just like that. Ojú ti là. Ẹ̀kan lè yọ ọba kan anyhow. Àgàgà kó wá jẹ́ ọba tó ṣe tiwa nílẹ̀ Yorùbá yìí. Ẹni bá gbìyànjú ẹ̀ ó fẹ́ fi ikú ṣèbàjẹ́ ni ó fẹ́ lọ bá àwọn ẹbọra. Ó fẹ́ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Ẹni bá dánrú ẹ̀ ó fẹ́ gbèkúrú jẹ ní olówó ẹbọra. Ẹlẹ́kọ̀ọ́ ọ̀run ẹ fẹ́ polówó fún. Ẹ pè network Jesus Christ. Ẹ pè network yẹn wá. Bá ti wá parí sí network àwa máa wọlé. Ẹ kọ́ọ̀lù àwa máa pa kọ́ọ̀ jẹ. Afẹ́dásẹ́tò ni mo dẹ̀ ti kúrò lórí ètò. Màmá mi ají fọwọ́ bàjẹ́. Tí mo jí báyìí tí mo fọwọ́ bàjẹ́. Tí mo rí yín tí mo fọwọ́ bàjẹ́. Ajé olókun asọ̀rọ̀. Oh my goodness.
tí bá ti rí orúkọ yín inú mi máa ń dùn ní màá ní Ọmọlúkà ìwọ jí fọwọ́ bàjẹ́ ajé ògúngún ni sọ. Ẹ má jẹ́ kó pẹ́ jẹ́ ká wò bí àríkọ̀ díẹ̀ sí i nẹ́tíwọ́ọ̀kì yẹn free báyìí ẹ pé ẹ jọ̀ọ́. Well, thank you very much. À ń gbọ́ yín o. Ọmọlúkà ẹ kálẹ́ o. Ẹ mà ṣeun wà. Ẹ fi iṣẹ́ takuntakun o. Ẹ ṣe gan bó lẹ ti ń pè o. In fact, program tí ẹ mú wá fún wa lálẹ́ yìí program tó dára ni. In fact, program tó dáa ni. Àwọn bàbá wa lèmi máa rọ̀. Àwọn bàbá wa, àwọn olórí aládé gbogbo látòrí Ọọ̀ni ìṣà kábíyèsí o. Àwọn gangan ni kí wọ́n kọ́kọ́ pera wọn jọ kí wọ́n parí gbogbo gbùngbùn tó bá wà láàrin wọn so that nǹkan tí a fẹ́ fi lélẹ̀ pé kí wọ́n bá wa ṣe yìí á lè wà successful. Tí àwọn bàbá wa gangan tí wọ́n bá ti fọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn àwọn olórí aládé gbogbo wa tí wọ́n bá ti fọwọ́sowọ́pọ̀ tí wọ́n ti jẹ́ kí ìṣọ̀kan ó wà láàrin gbogbo wọn in fact this will be successful. Ó dẹ̀ máa help ìran Yorùbá. Bàbá wa onírìṣà ẹ̀jẹ̀ ẹ̀dìdé Tinubu ò tóbi ju Yorùbá lọ o èèyàn kan ṣoṣo ni Tinubu gbogbo ọmọ káàárọ̀ oòjíire ń pè yín bàbá wa ẹ jọ̀wọ́ ẹ bá wa dá sí i ẹ bá wa dá sí i ẹ̀yin náà fi mọ̀ pé ogun ti dé ogun ti dé bòde ẹ dìde ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin bàbá wa nǹkan tí èmi fẹ́ sọ nìyẹn ẹ ṣé ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀. Ẹ ṣé màmá mi kò ní bàjẹ́ fún yín láéláé. Ṣé ká sì gbà pé kan sí tó bá wọlé? Ẹ jẹ́ ká gba ìpè kan sí. Ẹ jẹ́ ká gbé ìpè kan sí ó yá ẹ pè. Wẹ́ẹ́ tí o bá ti sí ẹni ọ̀dà kan tó wọlé ẹ jẹ́ ká máa fi lè ṣe lọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àmọ̀ràn Ọlọ́run fi sí mi ní ọkàn mo dẹ̀ sọ jáde. Mi ò ní access sí ọ̀dọ̀ bàbá wa Ọọ̀ni. Mi ò ní access sí ọ̀dọ̀ bàbá wa Aláàfin. Mi ìbá ní bóyá kí n lọ bá wọn kí n gbé kalẹ̀ fún wọn pé ẹ gbọ́. Ṣùgbọ́n gbà tó dẹ̀ ti rí bẹ́ẹ̀ tó ẹ̀yin tẹ́ ẹ bá lè bá wa pé ètò yìí dọ́dọ̀ wọn ẹ pín ẹ jẹ́ kán gbọ́ pé ọmọ wọn kọ́ o ó sọ nǹkan báyìí jáde kán gbé wò kán wò ó wò kán rò ó sọ́tún kán rò ó sósì kán jọ rò ó gẹ́gẹ́ bí ìjérò kán mú sense tó wà ń bẹ̀ kán mú lò kán fi nonsense ẹ̀ sílẹ̀ kò ní jù bẹ́ẹ̀ lọ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín kò ní bàjẹ́ fún yín ire Yorùbá ṣojú wa láìpẹ́ láì jìnà àjọ máa ń na àṣìá sókè ní tájọ máa ń kọ orin ayọ̀ náà wípé ọmọ Odùduwà dìde bọ́ sípò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀ tá a máa wá ní Yorùbá National Day tá a máa celebrate tá a máa jó tá a máa yọ̀ tí ayọ̀ yẹn á wá gba ìgboro kan ìgbà yẹn lẹ́ máa wá mọ tí Ọlọ́run ṣe fún ìran Yorùbá tí ó wà lábẹ́ òkùnkùn látọdún bọ́dún ìwà ìgbà yẹn lẹ́ máa wá mọ ibi tí Ọlọ́run fi Yorùbá sí ṣùgbọ́n tó jẹ́ pé a wà lábẹ́ òkùnkùn tí ìmọ́lẹ̀ yẹn ò ráyè tàn jáde ẹ tí ì rí kankan ẹ jẹ́ kí Yorùbá dúró. Mo dúpẹ́ lọ́wọ́ yín o àníri ju báyìí lọ Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí fún àǹfààní ẹ̀yin tí ẹ bá fẹ́ kọ́ńtàtì mi torí àwọn kan sì ń béèrè àkáǹtì mi fowó ọdún mi ò ń fa àkáǹtì sílẹ̀ sórí afẹ́fẹ́ mi ò láìkí ẹ̀ ẹ kàn sẹ́ndì mẹ́sẹ̀gì sí nọ́mbà mi 07046092484 lẹ́ẹ̀kan sí 07046092484 mo ti pín ní nọ́mbà yẹn ẹ̀yin tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ fẹ́ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí mo sọ jáde yìí tàbí tẹ́ kàn fẹ́ fún mi ní nǹkan ọdún
ntí nọ́mbà tí ẹ máa kọ́ńtàtì nìyẹn kẹ́ kàn sí mi kò ní ju báyìí lọ lẹ́nu. ẹja gbọ́n tí mọ́mí wa ẹja gbọ́n tán fẹ́ bá wa sọ ká tó máa lọ. kí lẹ fẹ́ sọ òtò láti parí ètò ọ̀rẹ́dì ó yá gbọ́ yín kíákíá. ẹ lè gbọ́ méjì ẹ pa ilé tẹ́ fi ń gbọ́ wa ẹ pa kẹ́ ẹ bá wa sọ̀rọ̀. kò ní ju bẹ́ẹ̀ lọ ẹ̀yin olólùfẹ́ wa Ọmọlúkà ni mò ń jẹ́ o ó yẹ ẹ bá wa pé ẹ̀yin tí YouTube ṣe ti pín ẹ fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ àmọ̀ràn yín ẹ kọ́ síbẹ̀ tẹ́ ẹ bá lè pè ẹ kọ àmọ̀ràn yín síbẹ̀ máa kà á gbogbo ẹ̀ mo máa ń fọ́lò máa wò ó tí bá ti wò ó máa dá yín lóhùn. God will bless you ojú òní tì wá Oòduà gbè wá o Oòduà gbè yín o Oòduà gbè mí o mi ò ní bógun lọ o mi ò ní bógun lọ mi ò ní bógun lọ o mi ò ní bógun lọ mi ò dẹ̀ ní bọ́dún lọ máa wọ 2022 ọdún ayọ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ ní 2022 ẹ lọ kọ sílẹ̀ ọdún tó le gidi ní ọdún ayọ̀ dẹ̀ tún ní at the same time ẹ rí ìnáwó Ọmọlúkà ni mò ń jẹ́ lẹ́ẹ̀kan sí bye bye.